mo rí post yìí ni mo rí post yìí tí àwọn olórí burúkú akídanidání tẹ́ bá wò látorí Dorcas tẹ́ bá wò gbogbo àwọn tó ń ṣe fracas yẹn tẹ́ bá wò wọn dáadáa rí pàbẹ̀rùn ní gbogbo wọn tẹ́ bá wò wọn lórí Iyabo ẹ rí wípé the write up you posted up pretty gilly okay ẹ rí dáadáa ṣé kí n bold ẹ jẹ́ máa kà fún yín wà níbí báyìí ẹ lè mọ̀ọ́nchẹ́ bẹ́ẹ̀ ṣe ń wo show mi ẹ mọ̀ọ́nchẹ́ kẹ wá zoom ẹ máa rí dáadáa tẹ́ bá wo gbogbo àwọn blackmailers yẹn ẹ rí pé abirùn ni wọ́n they are not wọn ò ní ọpọlọ and that is why it's very hard for them to work. So in this write-up, this person said 3 years ago it was Adabi Pro Max and she ended up striped naked inside the Dumata for fake transfer and got baptized by Almighty God as Holy Dumata. Within that 3 years, Soji went to prison. Within that 3 years, Dorcas went to prison. Idumata case is to expose Iyabo Ojo. As a matter of fact, Idumata case is the main case that sent Iyabo Ojo gist lover to grief. Ó fẹ́ gba nǹkan lọ́wọ́ Ọlọ́run. Ó dẹ̀ fẹ́ san nǹkan. Okay, good. Gbogbo ẹ̀yin blackmailers pátápátá. Látorí Esabod, tẹ́ bá rí Esabod bá ń jẹ́ tó wọ́n jẹ́. Ẹ lọ wo Esabod. Ẹ rí pọ́wọ́ òsì. Go and check Dorcas. Go and check Iyabo Ojo. Ẹ lọ check Iyabo Ojo. Ẹ rí pé ogun wọn. Ẹ lọ wò wọ́n. Ẹ rí pé wọ́n ní autism. Ẹ lọ wò wọ́n. Wọ́n ní autism. Go and check them. Except tó bá yẹ pé wọ́n gan oní àrùn ọpọlọ ló ní mọ̀ pé Iyabo Ojo ní autism. Ẹni tó ní òun máa ta lé mẹ́rẹ́ǹtì òun aràn jẹ̀ṣà lẹ́wọ̀n. Bàbá ẹ̀ ló dẹ̀ jábàálẹ̀ ẹ̀ bàbá ẹ̀ ló bá sùn. Kò dẹ̀ lóun fẹ́ rán bàbá òun lẹ́wọ̀n. Ibi la wà Iyabo tó ní Naira Marley ó ṣe forceful entrance fọ́mọ òun ńgbà tí Iyabo lọ ń tẹ́ ògò fún Naira Marley just because Iyabo ṣáà fẹ́ Naira Marley àbí kọ́mọ ẹ̀ fẹ́ Naira Marley dandan ṣe bí lẹ́yìn Ìdúmàtà ṣe bí lẹ́yìn ìgbà yẹn ni gist lover ló ṣaláìsí àbí lẹ́yìn gist lover lẹ́yìn Ìdúmàtà kọ́ ni gist lover ṣaláìsí mo ka blessing mi títí mi ò rí ka mo ka blessing mi Ìdúmàtà yẹn gangan lẹ fi jẹ́ kí gbogbo abiyamọ fi mọ̀ wípé olórí burúkú ẹ̀dá lẹ́yìn blackmailers Ìdúmàtà yẹn gangan ni gbogbo ayé fi padà lẹ́yìn ni Ìdúmàtà yẹn gangan ni wọ́n pè ní ajagun ṣẹ́gun Ìdúmàtà yẹn gangan ló wá tú àṣírí Iyabo bóun ló wà lọ́ndà gist lover ẹ wo iye ọdún tá ti ń ja ogun yẹn bọ̀ ogun yẹn ò lórí kò nídìí wọn ò jẹ́ kí ogun yẹn ní ìtumọ̀ ńṣe ni Iyabo Ojo ló mú ogun yẹn ńṣe ló lọ pọ̀ bíi kéèsì Mohbad Ìdúmàtà ló padà bá wa tú ogun yẹn without Ìdúmàtà àbámá tí ìrojútu ogun yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ò ní mọ̀ pé Iyabo Ojo ló wà lọ́ndà gist lover àbí lẹ́yìn Ìdúmàtà kọ́ láṣìírí Iyabo Ojo tú póun ló wà lọ́ndà gist lover pó ní secret WhatsApp lẹ́yìn Ìdúmàtà láṣìírí Iyabo Ojo tú bó ti lọ ṣe DNA fún ọmọ Mohbad lẹ́yìn Ìdúmàtà Iyabo Ojo ló bẹ̀rẹ̀ sí ní bọ́ láti inú ogun kan Iyabo wá dá lákìsà ẹ lọ wo life Iyabo Ojo before and after Ìdúmàtà ẹ lọ wo life Esabod before and after Ìdúmàtà ẹ̀yin pé Almighty God so Almighty God ló ní kẹ́ lọ máa bá ti èèyàn jẹ́. ó kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe bá mi wo ètò yìí tán ojú tẹ fi wo òní fọ́ bẹ́ẹ̀ létí tí ẹ fi gbọ́ òní di ẹ fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń wo ètò yìí fúngbà àkọ́kọ́ tí ẹ ò tí ì subscribe abẹ́ ò tí ì follow wa ẹ dápẹ́ dábọ̀ ẹ bá wa follow ẹ bá wa subscribe kó lè máa ta yín lólobó ìgbàkúgbà tá a bá tún wá sórí ìkànnì ẹ jẹ́ rí kọ́mẹ̀tì yín lórí ọ̀rọ̀ tí Alhaja Lizzy tí wọ́n sọ